Aha! Ẹ̀yin tèmi ẹ gbọ́ ta ló pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ìbéèrè tí àwọn ẹbí ẹ̀ ń béèrè leléyìí o tí wọn kò dẹ̀ tí ì rí ìdáhùn sí. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ká wo bí ọ̀rọ̀ ikú Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ṣe ń lọ. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ bẹ́ ṣe ń bá mi wo fídíò ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment. Ẹ̀yin tí ẹ tí ì subscribe ọ̀fẹ́ ní subscription o, kò ná yín lówó, kò ná yín extra data rárá. Ọwọ́ tẹ fi ń subscribe ẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ ní fi rí wàhálà, ẹ̀ ní fi rí dààmú lágbára Ọlọ́run. Nǹkan rẹ̀ nǹkan àìlẹ́ máa fi ọwọ́ yín ṣe. Bẹ́ẹ̀ ni ojú tẹ fún wa kò ní fọ́, etí tẹ fún gbọ́ wa kò ní di. Till I come your way again, ó dàbọ̀. Ẹ̀yin èèyàn, ó ti wá dójú ẹ̀ báyìí o. Nígbà tí awuyewuye lọ́tún awuyewuye lósì lórí ikú tó pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí ó jẹ́ pé ó ń jà ràìnràìn ìyẹn lórí ẹ̀rọ ayélujára. Eléyìí ló mú pé Kúnlé Afod kó gbéra kó lọ sí inú ìdílé àwọn Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà láti lọ ṣe kíni, láti lọ ṣe interview fún àwọn ẹbí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Kí ni àwọn ẹbí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kí náà sọ nípa Tọ́pẹ́ gangan? Irú ọmọ wo ni Tọ́pẹ́ jẹ́? Ṣé lóòótọ́ ni Tọ́pẹ́ a máa gbé kí là ń pè kò ló? Tó bá gbé kíní ìtàn báwo lára ẹ̀ ṣe máa ń rí? Ṣé ó tiẹ̀ bójútó ètò ìlera? Ṣé ó bójútó health ara ẹ̀ gangan? Ṣé ikú tó pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ṣé àfọwọ́fà ni àbíkú Ọlọ́run ni àbíkú pé èèyàn kan ló lọ́wọ́ nínú ikú ẹ̀? Nínú interview yìí, inú fídíò tẹ́fẹ́ wò yìí bẹ̀lẹ̀ máa ti ní àǹfààní láti mọ ìdáhùn sí àwọn ìbéèrè tí mo béèrè nínú fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé, ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ yẹn, ẹ kílìkì lé subscribe button yẹn lórí fún wa. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sin, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n. Ire báyìí lẹ́ẹ̀ máa fọwọ́ yín ṣe o. Báwo lẹ ṣe jẹ́ sí Tọ́pẹ́? Màmá Tọ́pẹ́ ló tẹ̀lé mi fún kí àbúrò mi. Directly. The same mother, the same father. Ọmọ ìyá ọmọ bàbá. Ẹ̀yin lẹbí Tọ́pẹ́ nìyẹn. Òun náà ni mo sọ ìyá Tọ́pẹ́ ni mí, èmi ni mo bí. Ẹ̀yin kọ́ mà, orúkọ yín? Orúkọ mi Fẹ́jọ́lá Tíṣílẹ̀. Èmi ni mo tẹ̀lé màmá Tọ́pẹ́. Directly, same mother, same father. Tọ́ ó dàbí pé ibi tá ń lọ gangan ládé yìí because èèyàn lè mọ̀ wò bí ọlọ́mọ. Ẹ̀yin gangan ló yẹ ká béèrè ọ̀rọ̀ lẹ́nu ẹ̀, ká gbọ́ ìdí àti pẹ̀lú speculation táwọn èèyàn ń sọ. Bí mo ṣe ń bọ̀ lọ́nà sí mo tún rí fídíò bẹ́ẹ̀ kan. Ó ní Tọ́pẹ́ send audio sóun ní last week Thursday wípé kò dáa kí wọ́n máa ní family gidi o, kò dáa kí wọ́n máa láwọn colleagues àbọ̀rẹ̀ gidi o. So mo wá play audio yẹn. Ìgbà tí mo gbọ́ audio yẹn ní anything tó relate mọ́ family rárá. Ó kàn sọ pé òun ti ní skin tag, kí làwọn nǹkan tó ń lè lò, òun fẹ́ bímọ, kí lẹ́ni ẹ lè advice òun fún olùmọ̀ àgbà. Kí ló ní ṣe pẹ̀lú mọ̀lẹ́bí pẹ̀lú ọ̀rọ̀ ilé ìsìn? Kí ló dé táwọn èèyàn ṣe ń drive àwọn narration tí ò yẹ? Ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí kó tó ṣẹlẹ̀, ṣe Tọ́pẹ́ ẹ̀ close mọ́ rárá ni? Ẹ ṣé o, Mr. Afod, ṣé máa wà wọ ọmọ yín nínú film àti ọ̀rẹ́ mi? So we're just meeting you for the first time. Bẹ́ẹ̀ni. And I appreciate effort for coming down to Ìjẹ̀bú Ìlú. I mean, nǹkan tá a appreciate ní sí Ọlọ́run á ṣe iṣẹ́ yín láṣẹ pé ẹ̀ẹ́dẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí lórúkọ Jésù. Now, Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ọmọ àbúrò mi tó tẹ̀lé ọmọ ìyá mi náà bàbá mi. Bàbá wa ò fẹ́ yàwó méjì o, just our mom. Now, màmá Tọ́pẹ́ kẹ̀dẹ̀rẹ̀, Tọ́pẹ́ nìkan ló bí. Bẹ̀ tó ní siblings ní side dáadé. Tọ́pẹ́ láti baby wọ 6 years, wọ 5 years àwa látọ́. Ìgbà tá a ṣe 5th birthday ní àwọn Ọ̀ṣọ́bà, àwọn bàbá ìjọ birthday yẹn gangan ní grandma àti immediate junior sister bàbá ẹ̀ because grandma àwọn náà ọmọ méjì ló bí Débọ̀, bàbá Tọ́pẹ́ nìyẹn àti Ayọ̀pọ̀. Ó kàn dùn mí pé àwọn Ọ̀ṣọ́bà ṣẹ̀ lọ ni wọ́n kúrò bí n sin pé ju 10 minutes lẹ́dẹ̀ yẹn wọ́n kúrò náà wá ti tó bí 40 minutes wọ́n lọ sí Osu pé ká kàn check on wọ́n lọ wo court ẹ̀ and a few things wọ́n lọ ní ìbẹ̀ntárì if not ẹ̀ bàbá wọn níbí. So Tọ́pẹ́ ọmọ tó pleasant gan ni, very lively, friendly and respectful. Ẹ má bínú ká tó tẹ̀síwájú, kí ni ìdí kan ṣe wá mú lọ́dún márùn-ún yẹn? Ṣé mọ̀ pé bàbá ló lọ́mọ? Bẹ́ẹ̀ni. Ẹ ti understand, bàbá ló ní ọmọ. Òkè òkú ló kúrè, bàbá ọmọ ló lọ́mọ. Bẹ́ẹ̀ni, bàbá ọmọ ló lọ́mọ. So ìgbà táwọn bàbá ẹ̀ ni wọ́n fẹ́ mi.
ní choice màmá bàbá ẹ̀ náà kò ní ṣe kó bí púpọ̀ just labour àti ayọ̀pọ̀ tó ti yẹ yín so gbàtàn náà fẹ́ mu ní choice àwọn náà lọ́mọ wọn. Now Tọ́pẹ́ ó ń grow ó lọ sí school nursery primary learning field nǹkan kan ó lọ sí oṣù ó dẹ̀ lóun like entertainment industry ó like orin and all that ó like ijó so all of a sudden ó kọ́ pé rárí nínú fíìmù kan bóyá ìjọyà àbí nǹkan Láìdé Bákàrè it was even after we saw her on the ìnìláwá àkọ́kọ́ kí ló dé ó fẹ́ art tó tiẹ̀ sọ fún wa nǹkan kan wá ní amọ́ mi inú kí ló bẹ̀rẹ̀ mọ bí Tọ́pẹ́ máa ṣe àti àdé support ẹ̀ ó dẹ̀ ra ṣe láti àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ náà ṣe lọ́wọ́ but kí n fast forward ká má sọ story tó pọ̀ jù Tọ́pẹ́ ọmọ tó jẹ́ pé ó like independent ni bàbá Tọ́pẹ́ kú ó kù díẹ̀ kò pé 40 years bàbá ẹ̀ kú ní 2000 year 2000 màmá ẹ̀ kú ní year 2003 you understand ìyá ò dẹ̀ lọ́mọ kankan ìyá ò ní ọmọ kankan just Tọ́pẹ́ ẹjọ́ irú àbúrò wa ọmọ ìyá wa ọmọ bàbá wa tó jẹ́ pé ọmọ kan ló ní tó pọ̀ lọ́wọ́ wa ìjọ ṣé irú ọmọ bẹ́ẹ̀ ni àní lọ́bẹ̀ ìra ò gbọ́dọ̀ ra Tọ́pẹ́ ẹ̀ tíra bá rà báyìí bàbá rí a lè wọ́n jẹ́ Tọ́pẹ́ ò dìnà sílé ó lè bá ṣe jókòó sí akọ̀lẹ̀ rí kókàn dípò ní òun lọ sí location ní jẹ́ kó lé láti wá pẹ́lẹ́ sí Àbújá so chairman ó lè kàn dé sí àmọ́ mi we have location kí ní kọ̀kẹ́ dẹ̀mọ̀ pé Tọ́pẹ́ hobby is cooking one of the popular is cooking ó lè máa bọ̀ sí kó gbélé ìdání kó sẹ́ẹ̀lì sí kó ṣe kíní kan fáwọn grandparents ẹ̀ á dẹ̀ lọ sí location bóyá dẹ̀ bẹ̀rẹ̀ tó bá ti ní location ní axis ni Tọ́pẹ́ máa délé ṣáà ni you understand but when it comes to relationship I will put it say I think she's tí mo ṣe lè put ẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ pé maybe she's unfortunate because gbogbo àwọn àbúrò ẹ̀ wọ́n ti marry wọ́n ti ń bímọ you understand tó já àwọn ọmọ tiwa tó jábúrò sí Tọ́pẹ́ but Tọ́pẹ́ fine ọmọ tó le ni torí wípé ẹni tó bá ti wà ní entertainment industry I'm sorry to be say this tó o bá ya jára ẹ Ọlọ́run jẹ́ kó rọ́nà lọ so tó bá jára ẹ ní orí nǹkan tó bá dé bẹ́ẹ̀ Ọlọ́run kó kàn fọwọ́ àmọ́ ṣe ni Ọlọ́run má jẹ́ ká lórí lọ́rùn nínú gbogbo ilé wa yìí kò sọmọ tó mu sìgá bíbí mu tí o. Ẹ wo àwọn ọmọ wa ìpínyẹn tó máa ṣe lọ́tàn ní next year. Tọ́pẹ́ máa ń kó gbogbo wọn kiri yìí. Eléyìí tó jókòó yìí health ní sùúrù ló ṣe Bídèmí tẹ̀rí gbogbo wọn they are all graduates wọ́n bá ti ṣe first degree wọn báyìí wọ́n lọ sí ìwé ìbò wọn lọ ṣe masters káwọn ọmọ wa tó bẹ̀rẹ̀ sí ní travel torí I heard when someone said ni pé ó ní brothers and sisters ní all over the world ó ní àwọn èèyàn ní àbọ̀ pé it doesn't show on Tọ́pẹ́ wípé léèyàn mú wá wò ìgbà tí a gbọ́ kìíní ẹ̀kọ́ sẹ́yìn ìtẹ̀mú I just said òun ṣe fault wọn kí ẹ gbogbo àwọn ọmọ yìí tó bẹ̀rẹ̀ sí ní travel Tọ́pẹ́ wọ America ó ń lọ sí Dubai ó ń lọ sí Malaysia Tọ́pẹ́ ní car of her own then jeep pàápàá bóyá tẹ bá rántí ìgbà tó ń gbé màjá ọdún tí Tọ́pẹ́ ti ń gbàjà nígbà tí gbogbo yẹn ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé lọ so ìgbà tó bẹ̀rẹ̀ láìfẹ́ everything was going on slow so ìgbà tí mò ń gbọ́ ọ̀rọ̀ gbọ́gọ̀dọ̀ ní ìmọ̀bí tí ó ti kó ṣe àgbákò rẹ̀ ṣé mọ̀ pé tó bá ń bọ̀ nílé á pretend fún wa tó bá jẹ́ pé nǹkan yóò ń ṣe ní gbogbo ìgbà yẹn aṣọ́bìnrin á dé á múra dé like a decent lady ó máa ṣeré ó máa ṣe àárí kó níwà kan tó ṣe kinní lọ́wọ́ akọ̀mọ̀ wípé Tọ́pẹ́ tẹ bá ti fẹ́ kọ́ọ̀bù Tọ́pẹ́ pé Tọ́pẹ́ ò lọ lénìí no yàrá àtàwọn ọmọ tí bá sọ pé ẹ lọ wọn lọ ni wọn máa gbé bẹ Tọ́pẹ́ máa sọ pé I have location yẹn àìkọ́mọ́dé ìjà jáwà là ń dí stop yẹsẹ̀ àdúrà la máa fi máa ràn lọ́wọ́ ibikíbi tó bá ń lọ tó ṣáà máa lọ rí tó máa bọ̀ rí. So kí n fa sọ́wọ́ tù ẹ bá lọ sí orí ibi táwọn ọ̀rẹ́ mi jókòó lẹ́yìn ẹ máa rí Ọlámídì sí nígbà tí wọ́n ń ṣe kinní yìí tó bá ń ṣe anything tó bá ti dé máa fi signature síbẹ̀ akọ̀dé síbẹ̀ handwriting ó lè mú ilé ìṣó akọ̀kọ̀kan ká máa bá tiẹ̀ lọ tá bá ní nǹkan ṣe bóyá àbúrò ẹ̀kọ́ fẹ́ ṣe wedding mọ́mí wa ṣe 70 gbogbo fídíò rẹ̀ wà lọ́wọ́ a ṣe 80 ó wà ní a ṣe gbogbo ẹ̀. every iléyá a máa ń ṣe iléyá wa bí ìgò Tọ́pẹ́ máa gbé àmàlà sáwọn máa gbé kinní ẹ̀sìn bíi gbogbo wọn
àwọn actors wọ́n máa wọ́n kọ̀ọ̀kan tó jọ close máa wá wọ́n máa wá a máa jọ share and all that now ìgbà tí cancer yìí ṣẹlẹ̀ òun ló pe àbúrò mi pé mo Matt PJ pé fúnra rẹ̀ ló dẹ̀ fi lump yẹn ní ọyàn ẹ̀ ṣe understand ó wá lọ sí ọ̀dọ̀ dọ́kítọ̀ ẹ̀ kan ní mo rò pé ní àjà àdìsẹ́ pé àdọ́kítọ̀ kankan yẹn wá wò yẹn sọ pé kò sí nǹkan kan pé kó má wọrí tó bá jẹ́ nígbà yẹn pé kò sí nǹkan kan kó má wọrí ká ló wá síbi teaching hospital and very good hospital wọ́n ti ya wọ́n tún but ìyẹn kan wò ó wá tó bí 3 months after that ó kàn rí pé kìíní yẹn ó ti bá jẹ́ pé òun kọ́ ọ̀tún pé báyìí ìyẹn bá ní kò sí ṣíṣe kò sí àìṣe mẹ́ta kan ya tètè wọ́n bọ́ ṣe máa bá wa yọ. ṣé mo á jẹ mọ́ àwọn èèyàn ìwọ ìṣàdúrà níbi tá à ń gbé ni ìpẹ́rù ibi tá à ń gbé ni we have friends wọ́n jẹ́ doctors wọ́n jẹ́ kìnìún kan lòun bá ya contact of báyìí wọ́n dẹ̀. ìgbà tá a débẹ̀ bọ́ wọ́n gbé list síta wọ́n lè fún wa ní 3 months time káwá fún operation yẹn bọ́ tá a débẹ̀ báyìí tó ṣe test oríṣiríṣi within 2 days immediately báyìí náà gbé wọ tíátà tí wọ́n dẹ̀ ṣe operation ìfọyọ̀ náà fún òun ni wọ́n gbé fún kó lọ gbé lọ sí lab wọ́n lè lọ ṣe histology tó ń yàrá rẹ̀ so wọ́n wá sẹ́kẹ́ after 3 weeks ló máa gba result ìgbà tí result yẹn dé normally ẹni tó ní patient lọ́mọ fún but òun ló dúró tì then àwa tí ní connections ni òun dẹ̀ fún ní result. ohun ìtọ́pẹ́ ń gbó ló wà gbà. ṣé abẹ́rí mọ́ ni. Okay, this can I? When she called me that she saw a pea-size lump ní àtúnjú mania ìgbésẹ̀ wo ló ti gbé wọ́n ní I went to one hospital ní is it government hospital private ní bá nìyẹn tọ́pẹ́ you know me I don't joke with hospital I prefer you to come down to Ṣàgámù so that we can check properly tó bá ní kí ọ̀sẹ̀ kìíní kò wá which is a normal usual way tí wọ́n pápá ló ń bọ̀ sí the next 2 months èyí lẹ́ẹ̀ máa tún máa fi fóònù lé kiri eventually she came àwa lọ sọ suit bàtà lọ sọ suit ọjọ́ yẹn àwọn èèyàn mọ̀ ní àkọ́kọ́ ìyá fọ́tò so àwọn ladies kan bíi àwọn nurses wọ́n ní kí lẹ wá ṣe kí ló ṣe yín aṣáàsọ wọ́n á ní ẹ má wọrí àti àpọ̀jọ́pọ̀ wọn lọ gba card ṣe everything àwa rí doctor the people on the waiting list for that lumpectomy 6 months 4 months lọ fún wọn tọ́pẹ́ wọ́n yọ káàdì ẹ̀ wọ́n bá wa fi sí wọ́n ní ká wá next day wọ́n ní kó lọ ṣe mammography that breast test wọ́n lọ ṣe wọ́n rí wọ́n ní òkè ọ̀la ó máa ṣe surgery àwọn míì dẹ̀ sì wà ń waiting list o but because of her face that's the opportunity we get. She had the opportunity so àbá ṣe surgery gbogbo ìgbà tí mò ń gbé lọ tíátà mò ń yà ó òun ẹ mọ̀ pé láìpẹ́ ní tí fídíò ìní tó fẹ́ rẹ́rìn abádẹ́ lọ ṣe surgery there is one guy tó máa ń ṣe pa ẹ̀gbà Ramon ìyẹn ló tẹ̀lé wa ọ̀dọ̀ mi náà dé sí so èmi ò sẹ̀mọ́ pé máa ṣe surgery ní ọjọ́ kejì wọ́n á pẹ̀ gbómi pé sáàmì wọ́n ti ní tọ́pẹ́ máa ṣe surgery ẹ máa bọ̀ mo ti wà ń bẹ̀ àṣà ṣe bí 4 hours surgery ìgbà tó ṣe tán wọ́n ní lọ ra ike wọ́n máa fi samples mo ṣe gbogbo ẹ̀ Ramon yẹn wọ́n ti ní aṣọ tó wọ̀ yẹn ṣebí you know how she dresses that is not appropriate for wọ́n á rán ọmọ yẹn lọ́lé ní kó lọ mú ìwà àti ìgbà àṣàṣe so mo wá gba sample you know she was still semi-conscious mo wá gbé sample yìí wọ́n ní you can't take it away that you have to take it for histology that they have to check whether it's benign or malignant. kí ni ìtumọ̀ yẹn. Benign is a non-cancerous lump. irú àwọn máa tún báyìí náà ni. ọmọ pé òyìnbó náà máa fi sọ benign is a non-cancerous lump. tí di cancer. but malignant lump ìyẹn ló jẹ́ ó sì ní cancer. abágbé lọ 14 working days ló máa fi ń gba results mo gbé lọ mo sign mo ṣe gbogbo ẹ̀ wọ́n ní wọ́n máa discharge her the next day. Tọ́pẹ́ sọ fún doctor pé no I can't sleep here o pé please Nancy will take care of me pé she's okay she knows about pé if anything she will bring me to àwọn yẹn bá ṣáàyè ká máa lọ́lé pé àwa the next day then the 3rd day ni wọ́n á wo healing kìíní ẹ̀ ṣáà lọ́lé ọ̀dọ̀ mi ló wà pẹ̀lú Ramon ni bàtà wá délé tọ́pẹ́ wa ní àṣejù
Ọlọ́run ṣe ní jẹ́ kí n ní cancer mú ní àwọn ṣe ní lórúkọ Jésù bá ní rí ilé wa o. Ó ní tí bá fi lè ní báyìí máa commit suicide ni. Yes. Ó fẹ́ nu ẹ̀ sọ. Ó ní máa para mi straight nìkan ni wọ́n máa gányàn tèmi láíláí. In fact, when we first went for the doctor's appointment, doctor kan tí Tọ́pẹ́ rí wá sọ pé if your kidney is benign, it's fine. If it's malignant, they will cut your breast o. Bí Tọ́pẹ́ ṣe para nìyẹn, wọ́n á pe consultant kan pé doctor ìfẹ́ porúkọ wọn is a consultant in Osu. Mo ní doctor pípé nǹkan bá àbúrò mi ó wá ní why did that doctor tell her that? He has not seen the results now. Mo wá ní èmi ò mọ wá ìgbà tí ò ìwẹ́jú tó bá fi mọ̀ pé nǹkan báyìí ìyẹn ṣáà ló ṣáà wà lọ́dọ̀ mi. Gbogbo ìgbà tó wà lọ́dọ̀ mi yẹn láàárọ̀ sí bá dáná fún ó máa fídíò ẹ̀. Wọ́n ní sí my food, my aunty is taking care of me, ó máa ya gbogbo ẹ̀ ó wà lórí ẹ̀kíní ẹ̀ o. Tó bá tún ti dalẹ̀ tí bá sún jẹ it's my aunty kìíní kan bẹ́ẹ̀ yẹn ó ṣáà wà lọ́dọ̀ mi fún bíi 4 days ká tó ti lọ wọ ọyàn yẹn. Wọ́n ṣe stitches everything. Ẹ mọ̀ pé àti ìgbà results. Bẹ́ẹ̀ni. Bí Tọ́pẹ́ ṣe lọ sẹ́kọ̀ọ́ nìyẹn. Bí Tọ́pẹ́ ṣe lọ sẹ́kọ̀ọ́ báyìí ìpè mímọ́. The 14th day ní ìwẹ̀ mi ti sọ fún gbogbo àwọn ẹgbẹ́ mi pé Ọlọ́run ní jẹ́ kí arógun cancer pé kọ́ báyìí ni Tọ́pẹ́ pípẹ́ rẹ̀ mọ́pọ́mọ líle ni. So láti ìgbà tí Tọ́pẹ́ ti lọ báyìí pè mí for 1 day a ti wà used mọ́ mo ṣe máa ń ṣe but a máa ń overlook ẹ̀ tó bá ti dé náà a máa ń gbà because lọ́dọ̀ wa òun nìkan ni màmá ẹ̀ bí sáà lọ́dọ̀ bàbá oníṣìí ní àwọn step so bá ṣe the 14th day mo ṣe lọ sí Oṣù kìíní òun ló yẹ kó wà gbà mo kọ lẹ́tà mo gbà because kò sí ẹ̀ béèrè. Ayé ẹ̀ lè máa jà. Àyàfi àwa náà sí exactly she is very nonchalant towards life even towards herself so but she is a very nice person. Very extremely gan. Wọ́n ṣàkọ lẹ́tà mo gbà ìgbà tẹ̀sí ní ìṣẹ̀sí ìdẹ́nu ọ̀nà báyìí mo sáré jà mo bá rí first stage carcinoma. First stage yẹn ni first stage ní èyí tó lè di cancer. Wọ́n máa ti sọ pé carcinoma that's cancer. If they say carcinoma that's cancer. Kò sí sórí òyìnbó way scientifically name ní carcinoma òun náà máa kọ sí report àwa lè mọ àlàmà ní cancer. Bá sáré pé àwọn ẹ̀gbọ́n mi bá sáré bọ́ sórí mo ní Tọ́pẹ́ sí ní cancer o. Ọmọ kó dẹ̀ sọ pé òun máa para òun tó ń bá sí ní báwo la ṣe máa ṣe wọ́n sáré pé dókítà yìí báyìí à dókítà kọ́ báyìí mo ní ọmọ líle ni o Mr. Ford bá ní ọmọ líle ni o let's tread carefully. Dókítà bá ní ẹ má wọrí ó tó máa ṣe ní PJ jẹ́ kó wá sọ́dọ̀ mi máa mọ bí ṣe máa cancel ẹ̀ nítorí because third stage ló wà o. Wọ́n tètè mójútó. Ká tètè mójútó ó bá kọ àti sọ fún Tọ́pẹ́. Àmọ́ ní Tọ́pẹ́ mo wá pè ní Tọ́pẹ́ ó ò tiẹ̀ pè mí rárá fún test yẹn ó wà sí pé 14 days. There is nothing that I'm okay, there is nothing wrong with me. Yí ẹ̀ wò lélẹ̀ ìtàn sọ̀rọ̀. Ká lọ mọṣẹ́ mi ti dé sí i mo sì ní kó lọ fún gbogbo. Ó dà pé first one yẹn tí ó sì tì ṣé 2023 kò tó wọ́n tẹ́lẹ̀ 2024. It's the same year but time tó fi ṣe yẹn àti ìgbà tá a gbé lọ Seva Care it's about 5 months interval. Because do you know why it took that long? Because number one we were scared to tell Tọ́pẹ́ on the phone. Number two tábà ti ní ó yára ẹ̀rọ ìjọ́bọ̀rọ̀ ni. Àìmọye ìgbà tá a máa lọ lé àǹbù sẹ́lẹ̀ mọ̀rọ̀ yẹn. Tọ́pẹ́ stays in my elder brother's house. My brother gave her a 3-bedroom apartment. Ìfẹ́ bó ṣe ń kiri ìgbà sí movie kìíní ẹ̀ yìí tí kí lẹ máa ń pè náà. Location. Tí iṣẹ́ yìí ó sì ń die down. Mọ̀nà àti pé you don't know the struggle in that industry you don't know bọ́ ìmọ̀ àtà síra mu. Òun ò ní cactus nìkan wípé because jíra wípé then most time wípé tóun bá wà ní
group kan bẹ́ẹ̀ni pé táwọn bá lọ síbi kan náà máa ń look I don't know. sídìlé So Tọ́pẹ́ dókítà ní ká wá dókítà mi wọ́n ní ká wá á ní kí ló dé ṣe mo ní cancer wọ́n ní irọ́ o wọ́n kàn ní pé bó ṣe ti ṣe test bẹ́ẹ̀ni wípé bó ṣe ti ṣe test yẹn wípé kọ́kọ́ bẹ wò ó pé àwọn òbí tó lè máa mú tó lè máa ṣe àtúntò wípé àti baby and come I'm in one place nìkan títí sí sọ́pọ̀ wà oṣù kan lọ oṣù míì tún tẹ̀lé dókítà yẹn ti is your sister not coming títí bàtà wa ibi tí mi kò yẹ kí n fo bíbà ẹ̀ máa sọ so my junior sister now said ṣé Tọ́pẹ́ lè ní cancer ṣá let's go for a second opinion gbogbo àwa ṣí group lórí Tọ́pẹ́ bá ṣe má ṣe ni tí anything bá ti ṣẹlẹ̀ group wa yẹn ṣì wà hàn nù àwọn ọmọ wa delete ẹ o ìgbà tó ṣe second one yẹn náà ló ṣe second one ní evercare náà a máa ṣe group bàbá lórí group bàbá ní ẹ jẹ́ àṣẹ second opinion because my younger sister was saying Tọ́pẹ́ ò lè ní cancer bí mo ṣe lọ sí òṣùtù mi mo bá lọ request in slide wọ́n ní pé àwọn máa ń take about 2 weeks nìkan mo ti kọ lẹ́tà wọ́n tún bá mi lu ẹsẹ̀ wọ́n ní máa san iye báyìí láti gbà mo bá gbà mo bá gbé lọ Babcock ìgbà tí rìpọ́ọ̀tì ti Babcock náà máa dé third stage carcinoma same thing no difference ìgbà táwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi ní pé ká lọ ṣe second opinion mo ní this place that Tọ́pẹ́ did this surgery is a teaching hospital wọn káwọn gbẹ́gbẹ́ lọ síbẹ̀ àwọn mo ní especially pẹ̀lú àwọn serious ailment bíi cancer wọn fi jókè o pé àwọn ọ̀gá náà wò ó wọ́n ṣàlẹ̀ ìjà àṣàṣe nìkan Tọ́pẹ́ ò mọ o gbogbo nǹkan tí yẹn pátápátá kò mọ then a máa wà kẹ́fù pẹ̀lú ẹ̀ lè gbé tó 3 weeks báyìí because ó bá ń pè pẹ̀lú dáhùn bá ṣe gbogbo wa la máa ń ṣe bẹ́ẹ̀. bá ṣe gbé lọ sí Babcock second opinion same thing ló sọ so my niece and my nephew wọ́n ní ìgbà tó ti rí báyìí ẹ jẹ́ ká kúkú máa lọ sí evercare ìgbà bá ní evercare owó láti máa wówó kiri kí ní kí wọ́n yẹ irú ẹ jẹ́ ká tẹ̀ sí lọ ká lọ ìgbà tá a dé evercare ìgbà tá a fẹ́ lọ sí evercare bí ẹ̀mẹrin la máa wá Tọ́pẹ́ ní la máa ti ní à ń bọ̀ o Tọ́pẹ́ máa ṣàlẹ̀ o. kí lè rò kó lè fa reason tó yẹ sá. nǹkan tẹ́mi fóònù ní bóyá máa ní fóònù kalẹ̀ number one ẹ̀rù bà number 2 I have to say this o I know I'm on life Tọ́pẹ́ máa ń smoke everybody rẹ̀ ló mọ̀. àná ó ti wọ lára ká tó mọ̀ so kò sí tó bá rí wa a má bàjá. so kábà ti bàjá ó lè stay away for a year. Tọ́pẹ́ ó máa ń gbó ẹsẹ̀ tó dáa nínú gbogbo ẹbí wa kò sẹ́ni tó mú rí a máa wá wò pé bóyá ní industry wọ́n ní àwọn ẹ mọ̀ pé àwọn musicians wọ́n bá fẹ́ lọ sí stage wọ́n á fagbó wọ́n bá àì táà ń gbọ́ àárí wa kan gbọ́ but it's a common thing. kò sí òótọ́ nù yẹn irọ́ nìyẹn. a máa ń gbọ́ ohun tí ẹ má bínú tí mo fẹ́ kàn mí because mo ti mọ Tọ́pẹ́ ti ṣe díẹ̀ gan mo ti ṣe díẹ̀ gan mi mọ ìkànnà àwọn àǹtí ẹ̀ tó gbé Ìjẹ̀bú Òde bóyá Ìjẹ̀bú Òde ni bóyá Ṣàgámù ìlè rántí ó ti pẹ́ tó ti mú mi wá bẹ̀ báyìí á ti máa lọ close to 20 years tó mú mi wá bẹ̀ ó dàpọ̀ àsunbẹ̀ gan mọ́jú ọjọ́ kejì àwa ṣe meeting kan ní Ìjẹ̀bú gbà yẹn àtìgbà yẹn ni mo ti mọ̀ pé ó ti ń smoke tèmi ti máa ń bàjẹ́ tó fi sáfẹ́ mi nìyẹn tó fi sáfẹ́ mi náà nìyẹn so yes gbogbo ìgbà yẹn dẹ̀ rí nǹkan tó sọ fẹ́ mi ni pé kò easy fóun kóun lose daddy wọn àti mọ́mí at a young age ó ti ń go into her so ó dà pé nǹkan tó fà á nìyẹn tó fi òun fẹ́ fi gbéra ẹ̀ kúrò ní depression. but Mr. Ford all along I love Tọ́pẹ́ pa my dad my mom tí Tọ́pẹ́ bá ṣe gbọ́ àfẹ́kọ́ gbọ́ wọ́n máa sunkún ni wípé Ọlápọ̀ ó dẹ̀ ń sùn tí Tọ́pẹ́ bá ń fẹ́yàn ó máa love tó máa dì ní. a máa bá sọ Anítọ́pẹ́ tó o bá rí yan guy kò like sugar daddy kò like sugar daddy ọmọ ní òmò bóyá sugar daddy ni tó ti ní àwọn òbí méjì mẹ́ta ọmọ ní irọ́ o God give me my own kíní kan fine boy kíní
so bá ṣe gbé tó ṣe di bá ṣe lọ sí Evercare ni o àbúrò mi ń gbé ní Lekki side off Admiralty wọ́n ní ẹja lọ sí omi bá ṣe gbé tọpa bá lọ sí Evercare Olùkọ́ wa bá tàṣkàrà wa. ìgbà tá a lọ sí Evercare Kàtẹ́ ní chunk money lọ́wọ́ ó yá. ẹ̀dẹ̀ mọ́ pé tá a bá fẹ́ lọ sí Evercare mo máa jẹun kánú. ìyẹn máa ní ever money. Àwa márùn-ún yẹn lábá ní ó yá. àwa kọ́kọ́ gbé slide yẹn Everybody. lọ sí Evercare bàtà gbé slide yẹn lọ result wá jáde same thing náà sọ a kàn ń waste owó àti waste owó ní àmọ́ pé ní oṣù tá a waste owó that's where they detected ní bá pa waste owó ní Evercare waste owó wọ́n bá ní same thing wọ́n á sọ fún doctor pé nǹkan báyìí lọ́mọ yìí ti sọ o ẹ dẹ̀ mọ̀ pé ẹ bá fẹ́ ṣe surgery doctor yẹn wá ní don't worry just bring her I need to bring her here sef ẹ má retí wa ní ọ̀la àbọ̀túnla ó sì lè tọ́sẹ̀ méjì kó tó dá wa lóhùn àwa ni wọ́n á sọ fún doctor yẹn pé nǹkan báyìí ló sọ ó kàn ní jìyà. ní Evercare yẹn yes. báwo ni doctor yẹn ṣe break news fún Tọ́pẹ́. okay ìgbà tí adé Evercare me and Gbẹ́kẹ̀ the others wọ́n ti lọ Dodge. who is Gbẹ́kẹ̀. Gbẹ́kẹ̀ is my nephew. Okay. that took us to that Evercare gangan. the cousin ni Tọ́pẹ́ ni. yes. Okay. so àwa wọ ọ̀dọ̀ oncologist so èmi Gbẹ́kẹ̀ àti Tọ́pẹ́ la kọ́kọ́ wọbẹ̀ so bá ṣe wọbẹ̀ ó kí Tọ́pẹ́ how are you have your seat nìkan ó wá pe àwọn assistant kan pé kọ́kọ́ chair wá Tọ́pẹ́ wá wò pé àti ẹ̀ bá wọn wá kó chair mẹ́rin wá next ó kàn rí senior sister wa ni wọ́n kàn wọlé ni ó wá ṣe báyìí what's happening ó kàn tún rí Bídèmí ó kàn wọlé ni ó sì fura pé nǹkan ti ṣẹlẹ̀ o Tọ́pẹ́ wá ní calm down ó wá ní Tọ́pẹ́ you are surprised to see all your family here ó wá ní yes I'm surprised what's happening Tọ́pẹ́ wá ní it's because they love you they don't want anything bad to happen to you they want you to be alive so they are here to encourage you and show love okay? Because in this situation you need all the love and care you can get Tọ́pẹ́ wá ní Dọ́kítọ̀ bá ní pẹ́ relax nǹkan tó ṣe yìí there is a solution if we take action fast sí pé you have breast cancer. dókítà ẹ̀ là mọ́lẹ̀. ó là mọ́lẹ̀ after gbogbo atótónu tó ti ṣe pé àwọn ẹbí ẹ̀ wọ́n fẹ́ràn ẹ̀ wọ́n ó ṣe ọpẹ́ ṣe gbọ́ báyìí kọ́ ṣe báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe báyìí tí nǹkan bá ti ń ṣe òun ó máa wọ́n ṣe báyìí gbogbo ara ẹ̀ ó ti ń làágùn gbogbo ara ẹ̀ ti sú good people wọ́n ṣe báyìí wọ́n ní cancer wá wẹ̀yìn àtìkéjú didn't tell me I was afraid to tell you immediately because you said you commit suicide. What about you? Kò relax pé options oríṣiríṣi treatment wà wípé ká ní pé initially ọ̀dọ̀ wọn la wá kò ní ṣe first surgery ní oṣù tìyẹn wọ́n kàn máa ṣe biopsy ni wọ́n wá ní what's biopsy pé wọ́n máa mú needle kan wọ́n á kìbọn yan yẹn wọ́n á rọra já flesh jẹ wọ́n á yọ àwọn á lọ test ẹ̀ but all the same wọ́n á bẹ̀rẹ̀ sí máa ní yẹn when you do this you do that wọ́n explain àwọn oríṣiríṣi kó bá calm ó ní then after the surgery ó wá ní ìgbà tó sọ wá ní do you have anything to say Tọ́pẹ́ wá ní yes ó wá ní please don't cut my breast first statement tó kọ́kọ́ sọ nìyẹn Tọ́pẹ́ wá ní ìyẹn wá rẹ̀ ó wá ní kán jọ nítorí Ọlọ́run kán má gé ọyàn pé actress lòun wípé ara irinṣẹ́ òun náà ni ọyàn pé táwọn bá múra táwọn bá Tọ́pẹ́ wá ní don't worry we will try all our best and give you the best solution. wọ́n á ní kí wọ́n á tún ní ṣé wọ́n ní gbọ́yàn dọ́kítọ̀ yẹn ni don't worry wípé ó máa ṣàwọn test kan pé nínú test yẹn wọ́n máa determine extent of spread wípé bóyá ó ti dé organ ẹ̀ kan bóyá ó ti dé heart second breast ṣáà sọ fún un ó wá ní advanced treatment ti wà ń sìn pé kó má bẹ̀rù pé after ti pé òun ò ní ṣe chemotherapy pé oògùn àti radiation
therapy ló máa lò wípé oògùn yẹn máa lò fún 5 years wípé o ò ní lè lóyún bá ti bẹ̀rẹ̀ alógun yẹn fún 5 years 5 years kò dẹ̀ ní lóyún. kò ní lóyún along the line bóyá gbọ́ òun ò ní lóyún á feel bad pé inú á sọ èmi ibi tèmi tí kọ́kọ́ ṣe nìyẹn wọ́n á ní Tọ́pẹ́ relax mo ní do you know the most important thing now is your life. bẹ́ẹ̀ tó important jù lọ. mo ní ó mọ̀ pé option oríṣiríṣi ti wà nísìnyí fún bearing children you can do IVF you can do surrogacy you can do adoption lóríṣiríṣi tí mo mọ̀ pé but ẹ̀mí ẹ̀ gangan ló jù òun dẹ̀ la ṣe dúró tiẹ̀ ó ní àtúrọ̀ àtijọ́ iná tá à ń ṣe lè kò sí ìrọ̀mọ̀ ẹbí náà pé sọ ká tẹ̀ dùn ẹ̀mí ẹ̀ sìn afterwards kò ní ìdìpọ̀ fẹ́ dúró pé kọ́yìn fún ẹ lóyún mọ́ pé wàá lọ ṣe àwọn bad options yẹn. Dr. Ede sọ this excuse me pé if after that 5 years àwọn tó wá ní fertility tablets wọ́n máa fi correct system ẹ̀ padà bẹ́ẹ̀ni pé wọ́n á place ẹ̀ ní pé ó lè fortunate kó take pé tí ó bẹ̀rẹ̀ pé but definitely after kìíní ẹ̀ pé àwọn fertility tablets ẹ̀ pé àwọn ló máa ń jẹ́ kó bí twins triplets. so ó wá ní pé kí ni age ẹ̀ ìyẹn bí wàá sọ pé káyọ̀ ó lókè ó dẹ̀ ṣe ó ní 39 so àṣẹ ó ti mú ọ̀rọ̀ yẹn mọ́ wọ́n fẹ́ kóun bímọ. ọwọ́ pé àti péjú sọ pé kò ní ìdí kóun bímọ. kọ́ tí mo dẹ̀ mí nǹkan nìyí. ó yé mi. ẹ̀mí ẹ̀ la fẹ́ dùn nù. that's the most important thing. tí ìyá ẹ̀ gangan bá wà láyé kó máa dùn náà nìyẹn. wọ́n wá ní a máa ṣàwọn test bla 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 àwọn oríṣiríṣi ẹ̀mọ́ pé tí wọ́n bá fẹ́ ṣe sọ́jú gbogbo test ayé náà máa ṣe. èmi wá sọ fún dókítà yẹn pé kó mú fún sàn pé kó sọ yẹn náà pé dókítà wa ní you check your blood you check if there is anything you are doing this is the time to stop ìyẹn náà psychology ló fi sọ pé eat well do this because you are having a surgery but àwọn test yìí wọ́n bá ti jáde pé ó máa ṣàwọn míì lẹ́nu àwọn míì ò lè ṣe tóró ti jẹun àbó ti mú mi wọ́n ṣáà kánsẹ̀lẹ̀ àpapọ̀ òǹdọ̀ àtàbọ̀ sí reception wọ́n á sunkún gan gbogbo àṣà pẹ́tẹ̀ pé mo wọrí a máa dúró tiẹ̀ tó bá ṣáà ti dé pẹ̀lẹ́ ní ti àṣà máa dúró tì àwa lọ àbẹ̀rẹ̀ sí ní ọmọ sanwó lọ́jọ́ yẹn gbogbo tẹ́ẹ̀sì jẹ́ kẹsàn-án 2.something million. Wow. Yes. lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ ni very expensive. rẹ́kọ̀dì wà ń bẹ̀ ìfà fóònù ẹ̀ gan ó wà ń bẹ̀ tí ó ṣì ní gbogbo wọn wà lọ sanwó yẹn wá ní òkè a máa ṣe eré aṣàtẹ̀lé gbogbo à ń tẹ̀lé o tó bá níbí ló máa wà á máa tẹ̀lé wọn bí àti tó bá ní kàdúró sẹ́nu. gbogbo ẹ̀ à ń tẹ̀lé tó bá ní first floor ni kán wà á máa lọ tó bá ní third floor a máa tẹ̀lé tó bá ní amagunlé a máa tẹ̀lé tó bá ní lọ sanwó kan. because à ń ṣọ́ because ọmọ líle ni kó má lọ ṣe rẹ̀ léṣe àbí kó gbabẹ̀ kán ní kó lọ gun lift káwa dúró kó gbabẹ̀ kó máa lọ pé àwa dúró sí. gbà tó di the third day the second day àwa ṣe yòókù third day a ṣe yòókù wọ́n wá ní 5 days result máa jáde àti result jáde wọ́n wá pè wá wọ́n wá ní congratulations pé kíní yẹn ò tí spread lọ sí organ kankan o nítorí pé spread iye báyìí la máa san pé because it's localized in that breast kò tẹ̀ tí bọ̀ sí second one pé in that osut they did it very well. so wọ́n uproot ẹ̀ ni pé so surgery táwọn máa ṣe sí àwọn residue yẹn làwọn máa yọ pé so subsequent treatment tó máa radiation àtògùn yẹn àbálẹ̀ níjọba ìbára máa ṣe surgery bàbá wa wọ́n bá admit wa wọ́n ní ká ti dé láàárọ̀ pé sódà ọ̀sán wọ́n máa ṣe surgery. wọ́n ní sorry wọ́n ní tàbá lè dé lálẹ́ a níbi tá a ti ń bọ̀ jí wọ́n ní ìbàjẹ́ 2 a.m. láti sódà wọ́n á ti máa fún ní àwọn normal. so ìgbà yẹn mo pé mílíọ̀nù lówó yẹn so àwa wá ní òkè àwa ti lọ pé tábà ti admit tẹ̀lé ni báyọ̀ láwó máa ti pé ìgbà tó máa di táwa ti lọ ìgbà tó máa di bíi àwa wá ti wá ṣàgàn pé tó bá pé ìgbà tó máa di bíi 11 àwọn
sisters wa kan àti brother wọn kàn sẹ́ndì owó sí wa ni àkọsí pé gbẹ́kẹ̀ nìyí bí gbẹ́kẹ̀ ṣe pé hospital wọ́n bá ní you can come in anytime bí gbẹ́kẹ̀ ṣe lọ gbé bó ṣe gbé ó dàkún ló lọ gbé. Gbẹ́kẹ̀ excuse me Gbẹ́kẹ̀ ní nígbà tí mo máa dé Evercare it was almost torí school ló ti mọ̀ Leeds University it was almost 1 ó ní ṣe ni ó dàbí pé òun àtàntí Tọ́pẹ́ wọ́n pàdé ní entrance. so wọ́n ti pe Tọ́pẹ́ pé wọ́n ti ní kọ́ wá admit ẹ̀ pé àárọ̀ wọ́n máa ṣe surgery. bọ̀bọ́ yẹn ló gbé wa bẹ̀ tó dodge. so ìgbà táwọn Gbẹ́kẹ̀ ní she said somebody brought her but n ò rí. ó dà pé ó bá nà gbé wa torí yẹn kò ní ká. ọjọ́ yẹn làbá ní contact so àwa. ìyẹn bọ̀bọ̀ wò. ìyẹn IT tó ń fẹ́. wọ́n sì lọ sórí ọ̀rọ̀ tí wọ́n lé tàn ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. so ìgbà tó jẹ́ àárọ̀ àwa ti kúrò ní 5 àṣàdé Evercare níbi 7:30 Tọ́pẹ́ ti wà ní orí bed wọ́n ti ń prep ẹ̀ wọ́n ti ń ṣe wọ́n ṣe àwọn ẹ̀mọ̀ wọ́n máa ìfihàn ní wọ́n máa wà under observation for some few hours. so bá ṣe débẹ̀ yẹn mo wá ní wọ́n á ń kọrin Ọlọ́run wọ́n ṣe à ń pray Ọlọ́run ṣe fídíò mo ní Tọ́pẹ́ báwo lè máa ṣe fídíò ó fẹ́ ṣe surgery. àwọn ọ̀dọ́ kò ti relax system. mo ní táwọn bá máa ṣe operation ó máa ń relax pé so gbogbo nerves ẹ gbé BP ẹ á calm wọ́n máa ní àsìpéjúgù tí yín gan pọ̀ lórí bẹ́ẹ̀dì ni ló bá ṣe fídíò kò ì surgery ìgbà yẹn o kò ì ṣe surgery wọ́n ṣe fídíò ó ṣàkọrin Ọlọ́run. èyí tó ṣe fún lóṣù yẹn sígbà yẹn after how long. bóyá bíi 5 months. yes bíi about 4-5 months. èyí tó ṣe fún lóṣù yẹn wọ́n yọ lọ́ọ̀pù yẹn wọ́n gbé lọ fún histology ni. so main surgery la lọ ṣe Evercare. so èmi wọ́n ní èmi ò láìkí gbogbo ìwọ ní jórin èmi èmi ti rà tún Germany kò pẹ́ wọ́n wọlé wọ́n check ẹ̀ wọ́n bá ní BP ẹ̀ lọ sókè wọ́n bá ní ṣe tán wọ́n ní time tó fún wa fún surgery yẹn wọ́n máa extend it by 1 hour wọ́n bá ní ṣe tán àbájókòó ṣe bá ìjókòó báyìí ọkọ̀ tún mú fóònù yẹn ni ọkọ̀ gbà lọ́wọ́ ẹ̀ ni nọ́mbà 2 ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nìyẹn pé ó ní ẹ̀ṣẹ̀ right in lẹ́sẹ̀. ẹ ṣé o ẹ̀ṣẹ̀ ní ọlọ́dọ̀ Tọ́pẹ́ tó sọ wọn kó má jẹun wọlé mọ́. ọmọ líle ni. bẹ́ẹ̀ ni ọmọ líle ni so bá ṣe gba fóònù yẹn nìyẹn a bá lọ síta sí reception ó bá sọ fáwọn nọ́ọ̀sì pé you see that my aunty don't let her enter this place till I do. lẹ́yìn tẹ́ bá rìnrìn kan mú kó wá tọ́jú rẹ̀. ṣáà ṣe surgery tán. báwo wá lọ̀rọ̀ Folúkẹ́ ṣe kọ́nà because Folúkẹ́ ni àwọn èèyàn rí tó announce síta pé ó Tọ́pẹ́ go through àwọn kankan báyìí ó dẹ̀ máa nídìí ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. ṣe rí gbàtà táwa ti sanwó surgery ẹ má bínú owó ara kù 2 million 5. owó máa kù 560. mo fẹ́ sọ dáàdi wa sọ fún wọn tẹ́lẹ̀ o ìgbà tó wọ́n yẹn wá dáàdi fẹ́ ṣe surgery yẹn kíákíá àwa ní dáàdi báyìí lẹ́nu ní cancer ok kí ló ṣẹlẹ̀ báyìí bá ní nǹkan wọ́n dẹ̀ máa ká wọn lára wọ́n ní àníṣùmọ̀ ó ní èèyàn ọmọ ẹ̀ sọ orúkọ fún ẹ má máa hide wọ́n ẹ̀ sẹ́ndì owó yẹn sí Gbẹ́kẹ̀ torí wọ́n mọ̀ pé Gbẹ́kẹ̀ ni ó coordinate gbogbo owó yẹn a ṣe sanwó ó wá kù 520,000 wọ́n bá gbé wọ tíátà wọ́n ṣe surgery ìgbà tó dìrọ̀lẹ́ wọ́n gbé jáde ṣe ìrọ̀lẹ́ yẹn àbúrò mi ti rí Ṣótáyọ̀ gàgà ó sọ fún pé à ń sọ pé ìyẹn gbọ́mọ ẹ̀ ó ní wọ́n bá ṣe ear piercing wọ́n yàn àìsàn ìyẹn wọ́n yàn what are you doing wọ́n yàn pé àti Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà pé she had a surgery ó wà ní so gbàtà gùnkè torí tẹ bá fẹ́ ibi tẹ máa lọ jókòó sí yàtọ̀ síbi tí bàtà wá gùnkè àwa lọ bá Tọ́pẹ́ ẹ mọ̀ pé tẹ̀sí ní kéèmí má wọlé mi ò mọ̀ mí ọ̀dẹ̀ la bá fẹ́ wọlé ló bá le jù kò lè sọ fún mi mo ti sọ fún àwọn nọ́ọ̀sì yẹn àwọn nọ́ọ̀sì míì ti wá wà bẹ́ẹ̀ wọ́n bá le jù pa wọ́n bá ní ló bá ní àwọn fẹ́ ẹ̀ ó ní at this stage I need to solicit for fund pay you guys have really tried for me people after kẹ́sìn ṣáà náà la máa tún máa lògùn fún 5 years. 5 years ó dẹ̀ máa ṣe radiotherapy bá ní bẹ́ẹ̀ni ṣe ní ó jẹ́ pé kí lè afford ṣá máa ń rí tó máa ń pay then the way it goes about it is mature ó wá ní wípé no pé
àti Folúkẹ́ ló máa pè. Àtòbìnrin tó ń Àtòbìnrin ṣe nǹkan obìnrin nílẹ̀ ó understandable. wọ́n ní àti Folúkẹ́ ló máa pè. Before God and man ni àtẹ̀gbọ́n mi you don't mean any harm. èyí tiẹ̀ ni mo dìídì sọ. ẹ̀gbọ́n mi wá sọ pé wípé ṣé kò ní sí. wọ́n dà wọ́n ní ṣé kò ní sí problem pẹ̀lú Folúkẹ́ tó fẹ́ invite mo nítorí èmi rí kinní kan lórí wípé a rí àwọn rí Facebook about Àgbàlá Gabriel wípé wọ́n ń drag ẹ̀ pé mi ò jẹ́ fẹ́ gbogbo pé ṣe tó bá ń drag àti lọ tó máa ń bó ti wá bá. mo máa rí bó ṣe máa ń ṣe àwọn nǹkan yẹn màtúrọ́ nǹkan tó jẹ́ pé èmi bá dẹ̀ sọ bẹ́ẹ̀ o mi ò mean harm o that was my own opinion and being ọmọ mi mi rò pé nǹkan tí mo sọ yẹn kó pọ̀ jù. tó bá dẹ̀ yín àti Folúkẹ́ ló máa pè. àwa dẹ̀ lọ èmi ṣáà rí pé kò bẹ́ mi sọ̀rọ̀ àwa wá lọ. àti ẹ̀ lọ ìwà níbẹ̀ rí a lọ gba apartment for within for 3 days à ń wá à ń lọ. because aṣíwá pọ̀ gbogbo àwa tá a máa wọn bídé ní gbogbo ẹ̀ àwa ní ẹjẹ́ àlọ́ gbàbì kan a máa lo 3 days ní bíbá dẹ́kẹ̀dẹ̀ ti lọ sí school gbogbo nǹkan lé wọn kẹ̀rẹ́ àmọ́ owó ẹ̀ pípẹ́ bí akókò tó bá mọ̀ kó ju òru wọlé mọ́ ẹ bá ní ẹ wò dẹ́kẹ̀ bá ní ẹ kúkú gba apartment kan bí ever kẹ́ mẹ́ làbá wà bẹ́ẹ̀. aṣọ kan ta ti wọ̀ wá ló wà lọ́rùn wa o. a ti rò pé wọ́n máa tètè ṣe sọ́ọ́dì kan pé a máa lọ sẹ́kọ̀ọ́ ìgbà tó lè ṣe ṣọ́ọ̀tì a jẹ sọ pé òkè ẹ jẹ́ ká lọ sí Ìjẹ̀bú ká tẹ̀ kí nǹkan ká ṣe bẹ̀ ká má ṣọ. gbàtọ́ ti ṣe sọ́ọ̀dì abá next báyìí akọrin wà ní pé wọ́n náà máa discharge òun ní ok sorry. a bá lọ ìgbà tá a lọ bẹ́kẹ̀ wá ti dé òun náà tó bá ti lọ báyìí ó máa tètè dé ó ṣe pé wá yẹn pé àǹtí Folúkẹ́ Dáramọ́lá is even here. yes. àwa ni ó máa ṣe pé Tọ́pẹ́ wọn dẹ̀ sílẹ̀ o àwọn industry pé àwọn ti wá sí bíbá àwọ̀ sígbẹ̀ ń gbà yẹn o gbogbo Folúkẹ́ Dáramọ́lá inú fídíò dẹ̀ láti wò kò meet wa àwa náà dẹ̀ meet wọ́n ṣáà ní wọ́n ti ń gbowó ìmọ̀ pé mi ò lè béèrè mọ́ èmi ti di ẹni nígbà yẹn Bídèmí ló wá àbúrò wa yẹn ìtàmì náà àbẹ̀rẹ̀ anything nípa owó or anything. so that time Folúkẹ́ ti ní ogo. pé kó ṣe ojú ẹ̀ pé so that people will know that Ìsọpọ̀ Ọ̀ṣọ́bà o pé because ó dàbí pé ó kò fẹ́ ṣe ojú ẹ̀ tẹ́lẹ̀ pé Ìsọpọ̀ Ọ̀ṣọ́bà o kìíní kan kó sọ̀rọ̀ káwọn èèyàn lè rí pé òun nídìí àánú wọn. ó tẹ̀ sọ́dọ̀ pé after care ó need funds for after care post up so àwọn dẹ̀ lọ́lé a lọ síbi táwa yẹn a ṣáà ń wo pé ok wọ́n ti gbé sórí online àti rìn bẹ́ẹ̀ pàtó díjọ́ kejì Ìyábọ̀ Òjó náà wá wò ẹ mọ̀ pé Tọ́pẹ́ dẹ̀ máa ṣe bí bébì ní àǹtí Ìyábọ̀ ó ṣe fídíò á rí gbogbo ẹ̀ inú wa dùn pé àwọn bó ṣe jẹ́ pé Tọ́pẹ́ tó bá pè síbì kan òun bá wọn lọ sí pátí tó bá ṣe òkú ìyá wọn ní rí Tọ́pẹ́ ń bẹ̀ á ní àwọn dẹ̀ try o pé wọ́n ṣe wo gbogbo ẹ̀ pé Tọ́pẹ́ wà loving a dẹ̀ sọ síbẹ̀ ó dẹ̀ tàn ìgbà tó di jọ́ kẹta àbí jọ́ kejì a bá tún lọ a bá lọ rí dókítà wọ́n bá ní àwọn máa discharge Tọ́pẹ́ ní ọ̀la nírọ̀lẹ́ àwa ní òkè àwa wà ní ibi tá a ti lọ rest apartment yẹn àwa wà ń bẹ̀ à ń wo time kí rọ̀lẹ́ rọ̀ bíi 5 a ti determine pé ọ̀dọ̀ mi ló máa wà ẹ mọ̀ pé a lè filẹ̀ lẹ́kọ̀ọ́ tó ló ṣe major operation pé ká bàbá tọ́jú ẹ̀ pé àbí filẹ̀ kó máa lọ sílé brọ́dà wa dókítà tí wọ́n wá pé aláti take care kíní dáadáa pé àbí ó dúró ń bí ó bá dẹ̀ dúró per night is about 750. owó ti pọ̀ ju 1.2 aláwọ̀ pé kí ló ṣe pé ní a ní ìfẹ́ infection ló lè mú lọ́dọ̀ wa nípa ẹ̀ bá a máa lọ ní àmàwá. ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o. má sọ̀rọ̀ yìí. ẹ jẹ́ sọ ọ́ ló pé. no. ok mo sì jẹ́ kí mi sọ bẹ́ẹ̀. ok so ìgbà tí wọ́n ti sọ wípé àwọn akọ́ máa discharge táwọn adé ti insist pé they staying here àti màmá owó pé a kì í ṣe ìfẹ́ we have a nice place ẹ pé máa wà comfortable kò sí bí infection ṣe lè wá bá sọ fún dọ́kítà aṣááṣọ wọn pé kó má worry wípé kò sí problem wọ́n jẹ́ ní àmàlò so àti fẹ́ kí ọ̀dọ̀ àbúrò mi ló máa wà èmi ń tèmi àgbẹ̀ ni mí mi ò kì í dúró sílé tí mo bá ní baby chick bóyá DOC mo lè wà ní fàmì for 3 days 1 week ó di tí wọ́n bá grow lọ́kàn mi máa balẹ̀ ní mo lè fílẹ̀ fún àwọn workers mi so àbúrò mi ìyẹn ní àwọn house help tó jẹ́ pé wọ́n grown up nǹkan kan wọ́n lè mójútó àwa decide pé ọ̀dẹ̀ so òun ṣe ń ṣe ilé ẹ̀ yẹn ẹ ti understand so ó wá sáré ní òkè boy tó ń bá bọ̀ a lè ní kó wá máa wẹ̀ nínú bedroom yàrá ẹ̀. mi ò tí ì ṣe guest toilet mi. ó bá sáré rush. mo bá sáré lọ ra tiles.
mo lọ ra WC ta property. mo lọ ra igbá mo lọ ra àwọn bá sáré ṣe báyìí tẹ́lẹ̀. bá pe gbogbo wa pé ẹ̀yin ọmọ mi ẹgbà àwọn ọmọ mi lọ Ẹgbà ṣe ẹ̀yin. ṣeré o àwọn fẹ́ lọ owó àwọn ti dàgbà àwọn òdẹ̀fẹ́ rí láìrọ̀rùn àwọn ọmọ so Tọ́pẹ́ ṣé àti màmá ẹ̀ 1 million ó gbà wọ́n fún gbogbo àwọn grandchildren wọ́n fún 1,250 ó gba Ó tiẹ̀. gbà náà. 1,250 ìjọ tó ti gbà tó sọ pé thank you grandpa that was yes so òun ti tún lé ṣe ó ti ṣe gbogbo ẹ̀ mo ti ṣe toilet guest toilet pé Ramon yẹn ibẹ̀ ló ti máa mo ṣáà lè máa wá wẹ̀ so that bathroom. a wà níbẹ̀ fún Comfortable. ọ̀tútù. bẹ́ẹ̀ ni so àwa wá wo time à ń jẹun ní ká máa kan ìgbà tó di 4:30 gbẹ́kẹ̀ wá ní I'm already going to the hospital ilé gbẹ́kẹ̀ òjì sílẹ̀ ipò ya mọ́mí bí kọ́ mi àbá pé uber bàtà pé uber pàṣẹ dé sàlẹ̀ evercare àbá ibi reception pàṣẹ pàdé gbẹ́kẹ̀ nìyẹn gbẹ́kẹ̀ bá ní mọ́mí they decide àti Tọ́pẹ́ o they taking àti Tọ́pẹ́ ìwé o àbá ní kò yé mi. wọ́n bá ní de ìbẹ́yìn lè gbé wá sọ́sibítù. àwa ní àwa la sanwó àná sọ́ọ̀dì wá dìṣẹ́ àjẹ́ fún. wọ́n ní ìtùnú àwọn actress àti one actress wọ́n bá dárúkọ ẹ̀ wọ́n ní wọ́n bọ́ sí actress like this tí wọ́n ti wá gbé ṣé kìí ṣe Tọ́pẹ́. Folúkẹ́ nìyẹn. Olúkẹ́ Dáramọ́lá náà ni ok bóyá nítorí pé wọ́n rí i pé nígbà tó wá ṣe. bóyá wà wá la gbé bọ́tẹ́ lọ yín lẹ́gbẹ́ lọ. àwa la sanwó àwọn lásán la ṣẹ́ rí nígbà nínú ọyàn yẹn báàgì tí dókítà ti sọ fún wa bá ṣe máa take care ó gbé dání pẹ̀lú ẹ̀ lọ so wọ́n ibi tó drill yẹn kíní bóyá wá ṣe fò lọ nìyẹn wọ́n lórí ìgbà tí kíní yẹn bá ga iná máa yọ bóyá wá ṣe fò lọ a bá lọ sí cash office wọ́n bá ní wọ́n ti san 520 pé so wọ́n dẹ̀ ti discharge wọn ẹ mọ̀ gbàgbà den Tọ́pẹ́ ti ń gbowó ó máa fi wọn a máa fi wọn bídèmí Bídèmí my money is now àwọn account 20,000 my money is now 29 million my money is now 30 million bó ṣe ń sẹ́ǹdẹ̀ sí àṣọ sẹ́ǹdẹ̀ sí olùṣọ́ then Folúkẹ́ náà màmá ó ń sẹ́ǹdẹ̀ sí ẹ̀ náà ìyẹn ló ṣàbáyé ẹ má bínú o, báwo lẹ̀yin ṣe mọ̀ kó sẹ́ẹ̀dẹ̀ solution. ẹ ṣe nǹkan tá a ṣe mọ̀ pé ń sẹ́ǹdẹ̀ sí olùṣọ́ ni pé ẹ má jẹ́ ń parọ́ o àṣà mọ̀ pé èèyàn méjì bídèmí wà ń bẹ́ẹ̀ ok bídèmí ni she used to send it to somebody. I'm sure that her boyfriend ok ó máa ń bá ẹ̀ and sọ̀rọ̀ tí Tọ́pẹ́ bá dẹ̀ fẹ́yàn èèyàn kan yẹn ó máa dé yín mu bẹ́ẹ̀ kò ń fẹ́yàn méjì mọ́ ó ní ìjọ́ tó bá jà ó tó ti máa wá ẹlòmíì ó ṣe má ṣe nìyẹn so ó ń sẹ́ǹdẹ̀ sí bídèmí ó ń sẹ́ǹdẹ̀ sí bídèmí so ẹ mọ̀ pé nígbà tí wọ́n gbé lọ yẹn. wọ́n bá ní wọ́n ti gbé Tọ́pẹ́ wọ́n ti discharge ẹ o orí wa kọ́kọ́ fò lọ́nà pé what akọ̀rí gbẹ́kẹ̀gbẹ́kẹ̀ kan sunkún pé àti péjú ó di dáìdù pé èmi ṣàmúgbà àti Tọ́pẹ́ wá síbí báyìí báyìí àti Tọ́pẹ́ ṣe báyìí fún wa àbá ní a ṣe gbé fóònù block ẹ̀gbọ́n mi gbé fóònù block gbẹ́kẹ̀ bá ní bóun ṣe débí lòun ti ń gbé ó ti block òun labasare pé iye ìkẹrù káwọn dájú wa bá wa pè pé bóyá tó bá gbọ́ ó ti block ó block everything. bẹ́ẹ̀ ni bídèmí ó ti block ẹ̀ everybody ó ti block wọn láti 2023 yẹn náà ọjọ́ Tuesday la ṣẹ̀ṣẹ̀ gbúrò ẹ̀ òun náà ló pè láàárọ̀ ó block everybody bẹ́ẹ̀ ni sà láti 2023 bẹ́ẹ̀ ni sà ó dẹ̀ yọjú. àfojú gan ní ẹ̀ tí ọjọ́ Tuesday tó kú yẹn gbogbo wa ní owó ti dọ́wọ́ Tọ́pẹ́ àtẹ̀tí sọ bẹ́ẹ̀ àwa ní ẹ jẹ́ ká máa lọ sí ilé ẹ̀ that's my brother's house tí mo bá ṣe kó àbá gbé mọ́tò bẹ́ẹ̀kẹ́ gbé mọ́tò sójú àwọn mọ́tò nǹkan ká tẹ́ gbé sọ lọ. ẹ sì sí fóònù lọ síjú nǹkan tá a ṣe nǹkan tá a ṣe nìyẹn ló block everybody bẹ́ẹ̀ ni àṣẹ kan mú ẹlòmíín ti lẹ́yìn pé kó ṣe bẹ́ẹ̀. wọ́n ti lẹ́yìn ni èmi ò mọ tèmi ò lọ́gbọ̀n tèmi ò lọ́gbọ̀n ọmọdé tèmi ò mi ò kẹ́ ń ṣọmọdé o mo ti ṣe 60 ní May 29 ní lọ́gbọ̀n tèmi o èèyàn kan wà lẹ́yìn Tọ́pẹ́ if not and again with what I had online yesterday mi ò wo ọbẹ̀ wọ́n kọ̀ tẹ̀ nígbà tí single mother yẹn tó kọ́kọ́ ṣe kinní yẹn ó ní àwọn fún olùṣọ́ yẹn ní 24 hours tó get to àwọn pé tí ó bá ṣe nǹkan míì wọ́n máa gbé o tí mo rò pé ìyẹn ló wá mú òun ló wá wọlé sórí inú wọn láìpẹ́ ó wá sọ wípé nígbà tí àwọn fẹ́ wá discharge Tọ́pẹ́ ṣó ti yé jẹ́ mọ̀ pé tẹ́lẹ̀ ààrí àwa wíwẹ̀ doubting pé bóyá òun ó nígbà táwọn fẹ́ wá discharge ó lóun àti Folúkẹ́ Dáramọ́lá ni làwọn wá ó ní òun wá sọ fún pé àwọn ọmọ mi ẹ̀kọ́ ò ní pé wọn ló wá ní kọ́ má pè wá láìpẹ́ wọn nípa wà lápá màmá wọn kọ́ má gbé wọn tẹ̀lé wọn lọ síbẹ̀ kìíní kan làwọn wá sí lọ ó nígbà táwọn dẹ̀ lọ àwọn ò lọ sí ilé because àwa bá ṣe kúrò ní Lẹ́kì báyìí akọ̀fẹ́sì lè Tọ́pẹ́ ni abádébẹ̀ ní after Alákùẹ́ ẹ bá ń lé. abádébẹ̀ ìgbà tá a máa débẹ̀ adébẹ̀ bóyá bíi 8:30 ẹ mọ̀ pé táìmù ọ̀dọ̀ lọ traffic wa ẹ̀rù adébẹ̀ abá rí pa yẹn abá ní Tọ́pẹ́ gbà wọ́n ní àti Tọ́pẹ́
we didn't see Aunty Tope o. Aunty Tope called us that we should lock the house and bring some clothes. So Abani blocked the house. Ibo lórí ká gbé wá, ó lóun máa pè àwọn padà. Mo máa sọ. So she was trying to avoid you people. Yes. Ẹ máa gbọ́. Lára. Ẹ má bínú mà. Ẹ má bínú mà. Ṣé mọ̀ pé ibi tẹ́yìn rí mọ̀ náà lọ́jọ́ yẹn? Bẹ́ẹ̀ni. Ìgbà kan ti discharge ẹ̀ tó try láti wà lọ́lé. Ẹ ti ṣe ní tábí àmọ́ lè ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ ti ṣe. Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Kó jẹ́ màmá ẹ̀ náà ló wùwà bẹ́ẹ̀ yẹn sí. Àwọn náà lè má bọ̀ dáhùn. Bẹ́ẹ̀ni. Ẹ ti ọ̀tá. But ẹ sọ ń sìn pé títí di ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Lẹ wá rí. Báwo lẹ ṣe rí lọ́dún? Ẹ ṣé sà. Tí anything bá fẹ́ ṣẹlẹ̀, ìgbà tí ó bá wa jà, èmi náà ló máa kọ́kọ́ pè Ọbídèmí. Ọjọ́ yẹn, níjọ́ Tuesday yẹn, bí fóònù mi máa wà lẹ́gbẹ̀ẹ́ mi ní bẹ́ẹ̀dì mi báyìí. Fóònù mi kàn bẹ̀rẹ̀ sí máa ríǹgì mi. Mo dẹ̀ máa ń ṣe prayer ní 6 a.m. Mo rò pé prayer kìíní yẹn, bí mo ṣe gbé báyìí, mo rò pé 5:15 nídàjí. Mo bá rí Dìsun la máa ń pè. Ọlámi Dìsun ni dáàdi wa sọ mi. So Dìsun. Ẹ rí pé Dìsun náà ló kọ síbi kìíní yẹn. Bá ní Dìsun kẹ̀. Wá gbé. Ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ ló jẹ́ kí n gbé o. Èmi ni mo lẹ́nu jù pé tí Tọ́pẹ́ bá pè wá fún ẹni